a fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run a sì fẹ́ bẹ̀rẹ̀ ètò náà nípa àdúrà. Ẹ jẹ́ kí gbogbo akádìde dúró láti gba àdúrà. Ẹ jẹ́ kí gbogbo akádìde dúró láti gba àdúrà. Bàbá, ní orúkọ ńlá ti Jésù Kristi. Mo ní orúkọ ńlá ti Jésù Kristi. Adúpẹ́ ní ọwọ́ bàbá pásítọ̀ Ògúndùbóyè. Ó gbàdúrà wá kí hallelujah gbẹ̀ torí hallelujah ó gbódì Jẹ́ríkò ní o. A ti fọ̀hàn mi fọjá ká ṣe pápápá torí ṣíṣe pọ̀nọ́lá. Ọ̀la ẹ̀ ṣe gbàgbàgbàgbà yìí. Ìyẹn lọ fìdí. Yàfẹ́ la jó jà ayọ̀ yìí kábíyèsí àjò wá. Jáde àbárí ìbùjà ayọ̀ torí ìbùjà ẹ̀ sọ dọ́hùn ni. Ní ìwé yìí amúlémọwọ́. Ìyá aṣíwájú kọjú fìjì kàkà. Àjọ mo ní ọmọ mi kan àti àbúrò mi kan àti ọ̀nà yìí torí bàbá ìwà ẹni òun kọ́ wa ṣe yẹn ṣe yìí ni àwa rẹ̀ títún kọ́ ọmọ ẹ bá pàtó fún bàbá ìwà ẹni. Ní aka jẹ́ omidan àríkàwé Ọláolúwa èmi lolúwa mo á díje náà ti ìdílé ní àmàtẹ́ èmi ọmọ ní àmàtẹ́ ọmọ ní aládòkú ọmọ olúwa ẹrùwẹ ògbòrò ẹrùwẹ gúgún òbùbù kọbùkọbù ògúnjà nàgọta ni ojúkùkùtà wà wàhálà ọmọ náà dẹdẹ nílá ọmọ abẹni jẹun ọmọ ọjọmọ yàn ọmọ olúmọkùn lílá ọmọ rẹpùtà gbú àkàtà gbúná lérí àmà ṣe ò bá mi àṣeyí sẹmí o ilé ẹmọ o. Mo kí ọba o jáde pẹ́ lórí o jíbàtà pẹ́ nẹ́hẹ̀ o jírùkẹrẹ pẹ́ lọ́wọ́ o mo kí ìjàmà o mo kí ìjàmà o mo kí ààrẹ o mo kí ìjòyè o mo kí alága IDF o mo kí àwọn májàdédé o mo kí àwọn ẹgbẹ́ mi yèmí àti ẹjọ́ dìde ọmọ sọ o orúkọ èmi máa ka jẹ́ Adétàrà mi ta ẹ̀wò mo wá náà ti ìdílé ọlọ́tí tí mo lóògbé ní Igbotako oríkì mi akalọ́ba yìí èmi ọmọ lùmùrè jọ ọ̀pọ̀ ọmọ rọ́fẹ̀lú ọmọ nìyọ́ kọ́kọ́ sọ̀rọ̀ jọ́mọ̀nù mú ẹ̀ ṣe èmi ọmọ lọ́jà mo náà gbé ọmọ rẹ̀bùjà gbúà ọmọ owódìmọ́kù ọmọ nìyọ́ owódìmọ́kù ẹjọ́ nìmú ẹ̀ gbọ́dọ̀ ká èmi ọmọ lọ́tí àlàwọ̀ kábìjọ́ ajífọ́tíwẹ̀ bí òyìnbó ọmọ nìyọ́ kọ́kọ́ mọ tẹ́jí òyìnbó jọ́mọ̀nù ẹ̀ mọ́ ọmọ nìyọ́ kọ́kọ́ sí ọtẹ́ jọ́mọ̀nù mú ẹ̀ ṣe èmi mẹ́mọ́ tẹ́ tí mẹ́mú rì rá ọmọ nìyọ́ mọ́ tẹ́ jẹ́mú rì rá ọmọ nìyọ́ mọ́ tẹ́ jẹ́mú rí arẹwà obìnrin jẹ́mú rí fẹ́. Àbí ọmọ Utako ọdún ìwà máa ń sojú wa o wọ́n ní kẹta wà á mọ̀. mo kí ẹ̀gà rẹ mo kí ìjòyè mo kọ́ mọjà mo kí àjọ IDF mo tún kí olùbádíje ẹgbẹ́ mi orúkọ yìí mi jẹ́ òun ẹsẹ̀ omidan Fánegan Abọ́ládé Deborah ni mo wá díje náà ti ìdílé Lọ́mùwà èmi ọmọ Lọ́mùwà Ògún ọmọ Lọ́mùwà yẹ́lò aṣọ fífún nẹ́nẹ́ aṣọ fífún ìjó lérò kò lè bá ro arí ọmọ lẹ́lẹ́bì ẹbì gangan anúgbàyàmọ̀ náà gbèsè òpáyàgbé mẹ́nẹ́jà dìgẹ̀rún ọdún náà obìnrin yọ̀lé obìnrin ìjálẹ̀pọ̀ ìjàlẹ̀ ìkókóró iṣu ọmọ súlẹ̀ ọbẹ̀ kàyọ́kùn dòbíbọ́ àmọ̀ sí òbá mi àmọ̀ sí òye mi ọdọọdún ẹ̀rọ rógbó ni ọdọọdún ẹ̀rọ ọmọbìnrin rà tẹ́ ní ọdọọdún àmọ́ akáríwá ni o ẹ̀bà ọlọ́dún yìí ẹ̀ léṣe o. Olóyè
ààrẹ, mo kọ́ ìjòyè, mo kọ́ ọmọjà, mo kí àjọ IDF, mo dẹ̀ kí alìbádìje ẹgbẹ́. Orúkọ yìí méjì lè sọ Ọbábíyèkú Abíọ́dún ni. Mo wá díje náà ti àdúgbò Sọ̀gbọ́n. Èmi ọmọ Sọ̀gbọ́n àgẹ̀, Ògbówodú, Àríyé Rọmọ, Bọ́lẹ́rú Gbàdókò, Àtẹ́rú Màbú, ẹrù yóò má bo ẹrù arábà. Ọmọ balẹ̀ ṣe gbọ́n, ọmọ nìmú ẹ balẹ̀ ó ṣe bù. Òkú àrẹwà ẹ̀kọ́, ìgbégbé aborí pupa, ọ̀nà jàyé gbàgbọ́n lérí ṣeré, ọ̀nà jàyé kàn kówó ẹ̀, ọ̀tọ́ lúmù rẹ̀ ọ̀pọ̀, ọ̀nà jàyé làgógó idẹ ń pọmi, àwọn lèrè olúgọ̀ọ̀gà ayédèpọ̀ ọmọ ẹkùnrin èjò olóko, èrè nílá yíwọ̀n náà, ìdájú kó. Ifanushi promise. Awi ọmọ Igbotako, awi ọmọ Arẹ́bùjà o, awi ọmọ Adógún o, kíjọ amúdá, ọ̀nà tí fowó yíká wùdógẹ́bí, àròwò ọ̀nà tí fọ́mà o yíká wùdógẹ́bí, àrọ̀màbí o, wùdógún ti gbógi ré ayé wà níbẹ̀, òpèlè kéèké. Ọ̀nì tí fọ́mà òjì káwùdó gébì, àrọ̀màbí o, kùdógún ti gbógi ré ayé wà níbẹ̀, òpèlè kéèké. Mo kí ọba, mo kí ìjàmà, mo kí ààrẹ, mo kí òjòyè, mo kí ọmọjà, mo kí àjọ IDF, mo dẹ̀ kí olùbádíje ẹgbẹ́ mi pé a máa kú ọdún ẹ̀ ní o, a ṣe ìsúmọ́dọ́ o, àsùmọ́dọ́ sẹ́mi o. Orúkọ mi òun ní í ṣe Ifánúṣe promise ni, mo wá láti àdúgbò Òdógún, èmi ọmọ Òdógún ẹbí, èmi ọmọ ẹbí gangan, olókòye sàràbíkítí, olókòye hàmá, olókòye àti òrétìgò, arúgbájá máa lábèsè náà, ó kàyó gbómú sowó, ó kàyè gbómú tọrẹ, olójú ẹbùn èèyànlé, ó fẹ́ bàtà lẹ́rọ̀pọ̀, ó mú góòlù dùkúra, àwọn ó máa rí ọba tó jẹ mẹ́rin jáde nínú, àwọn ó mú ìpèsè fáyà, ó di aya ọdẹ ẹ̀kọ́dẹ, ó kẹ́rù rẹ̀ òde oko wọlé, ó dògèlè lójú ẹra, àbá ṣe ò bá mi, àṣẹ ìsúmọ́dọ́ o, àṣùmọ́dọ́ ṣe ní o, èlé owó èlé ọmọ o, àwọn ọdún yìí ẹ̀ lè ṣe o. Agbi ọmọ Igbotako. Bàbá yìí wà yìí ni. Ìwà ìrora gbẹ ìwà kàpàtẹ́wọ́ bàbá, àkàpẹ́tẹ́wọ́ bàbá. Oṣù pẹ́rẹ́ àmà oṣù. Tọmọdé tàgbà èèyàn máa ẹ̀ o jẹ́nẹ́rà. Oṣù pẹ́rẹ́
tọmọdé tàgbà èèyàn mọ́sùn ètò gbọ́dọ̀ ọmọ oṣù general tọmọdé tàgbà èèyàn máa tẹ́ oṣù parí tọmọdé tàgbà. Agbe ọmọ Igbotako. Agbe ọmọ Olúbọ̀kún o. Àwọn nìkan mẹ́ta tí dàgbọ́ yẹ yìí tètè mú. Torí àwọn jẹ́jí wá ní wá kí wọn. Àkó ọdún. Àkó ìlú o. Mo kí yín pé Merry Christmas and Happy New Year in advance. Àkàṣe lọ àwọn ayébá tilẹ̀ rà lé àkàkọ́wọ́ tì rán àwọn ẹgbẹ́ mi àbẹ́ kejì mi èyí ń gbé àwọn àmì pẹ̀lú spirit adẹ́sàdúrà rẹ̀ àdá fún yóò gbogbo ẹ̀yìn ọmọdé bàbá bílẹ̀ bá ti kó àdàgbà àgbàládà abẹ́sẹ̀rẹ́ fọ́ mo dúpẹ́ ní wọ́n rẹ̀ pátìlẹ̀ musa lága lórí ètò ìmọ̀ bá wájú kà wájú kí àwọn fi gbà rán wọ́ ṣùgbọ́n gbogbo tẹ̀ tó gbẹ́jẹ́ fọjí sálága mo lè ha ẹ̀ ń gbára sùkúù jọ àwọn yìí ṣe scout àná yẹ kò mọ́tò be prepared àwọn ọ̀rẹ́gẹ̀dẹ̀ ìbọn kẹfẹ́rin mo dúpẹ́ o adá fún gbogbo yín o. mo ṣe díje ó dàbẹ́ pé wọ́n tilẹ̀ ti máa wá nínú wa nídìí ìdí wa wọ́n mú sí ọmọ olíwo adéwọ́ ìsọ̀rọ̀ ọdẹ yọ ìdílé díje. Àjọ ó dàbẹ́ ni pé bàbá bò ó yí ó ti dàgbà ó jà gbàlagbà wọn ló tó wà sí dàgbà. Ẹ̀hún sẹ́ ilé rẹ̀ ẹ̀ tí ìjọba ní ìjẹ́ ìjọba ìjì dàgbà. Mo fẹ́ gbé ẹ̀rọ gbohùngbohùn yìí mo fẹ́ gbélé Paul àríkàwé ọwọ́ ìtúsí òsẹ́ni díẹ̀ àjọkà fẹ́ ká gbé. Ọdún bá mọ́ máa gẹ́ ò Dr. Thompson ni mo ṣe. Domini ni ò máa rọ. Adésù yìí ń jẹ́rí. Ọmọ akọ́lé ìdòyè. Ọmọ gòlì dàgbàgbà. Yóò jẹ́ galaṣu oníṣàfọ̀ mẹ́mí làbọ̀ ìtọ́kù. Ẹ̀dọ̀kájú lọ bẹ́ẹ̀, ẹ̀dọ̀kájú lọ bẹ́ẹ̀, àkájú lọ bẹ́ẹ̀. Ó yá àkájú lọ yàrá jókòó, àsìkò wọn bá jó ijó là á hun wọn nìyí. Àkájú lọ bẹ́ẹ̀, ó yá. Bàbá wa ti mẹ́nu, àkàbá wa ní ìdíyà lọ bẹ́ẹ̀, àkàbá ṣáájú wa lọ bẹ́ẹ̀. Àkàjú onílọ́bọ̀ ìbò ní ìjẹ̀fọ́ gẹ́gẹ́lẹ́. Ó yá àkájú lọ o ṣe bàbá ọjà kù lẹ́gùn. Ó dára oníbò ilé gbẹ̀jọ́ dápò. Olúbodè dáadáa o. Ábìlì ọ̀rọ̀ bẹ̀. Ó dára ní gbọ́ngàn. Dọ́gba ìwé náà yóò náà o. What? You're the president right here. Sounds very close to the general. Baba. Honest president. Quarter of a million. Well, our market, I think 100,000 naira should be all right. Thank you very much. What for 100,000 naira? What you launch it? Baba
they feel your presence. Apoyaka, come on, obey. Yes, show up my people. Then call me Maxi, you already know. And I'm hanging out with the baddest DJ X. Let's go. It's about one of Alaba. Most wanted. Oh, yeah, give them the love. MSN Gun.
Orúkọ mi ni Babatunde Michael Olamoju, FCA, FCTI. Èmi ni ní agbára Ọlọ́run ọba President Igbotako Development Forum tí ó ń ṣe alákòóso Utako Day 2017. Utako Day tá à ń ṣe láti kó àwọn ọmọ Igbotako tí ó wà ní àjò tí ó wà ní ìlú kọ̀ọ̀kan a kó wọn jọ ní ọjọ́ Utako Day láti fi ara wa mọ́ra wa láti fi ìlọsíwájú. Ní ọdún méjì tó kọjá sẹ́yìn tá a tún ṣe à ń tún omi tí ó bá bàjẹ́ ṣe, à ń san sálárì fún àwọn security àti gardener ní general hospital àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá wo speech mi ní Utako Day 2017 ẹ rí i pé mo kọ àwọn ìrànlọ́wọ́ tí àwọn ọmọ Igbotako tí wọ́n ṣe fún ìlú yìí láti ní ìlọsíwájú. Àdúrà mi ni pé kí ọmọ Igbotako tí ó wà lájò tí wọ́n wà nílùú òyìnbó tí wọ́n wà ní diaspora kí wọ́n ní ìrántí Igbotako, kí àánú Igbotako kó jẹ wọ́n lógún kán lè ran ìlú lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Bàbá Rebùjá ti ya ní ẹ̀rí wa àti ènìyàn lílá ní jàǹkàn ti wá. Àmì bàbá General Bajowa èrè inú Oòduà tí ilẹ̀ Yorùbá ní àpapọ̀ dédé ènìyàn lílá ti wá, MHR ti wá àti ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èyí wá ká yí wá rédíò dìtẹ́ka dìtẹ́ o ẹsẹ̀ wọ́n jábá o ìgbà ọ̀sá tó tó. Bàbá ìṣúra Bàbá Gbádébọ̀ Bajowa JP Rebùjá. Kò yẹ jẹ́ ká dìde fún àdúrà. Bàbá ní orúkọ Jésù. Bàbá ní orúkọ Jésù. Ọlọ́run tó ní wá tó dá wa. Ọba tó fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ sírú àkókò báyìí. A dúpẹ́ lọ́wọ́ yín lórí ẹnìkọ̀ọ̀kan wa. Torí pé ẹ fààyè gbà wá gẹ́gẹ́ bí ikọ̀ tí ẹ dá. A dúpẹ́ lọ́wọ́ yín lórí kábíyèsí, lórí gbogbo àwọn ọmọ àti aya wọn àti gbogbo àwọn ìjòyè gbogbo àti gbogbo ọmọ ìlú pátápátá. A yàn ológo fún ọjọ́ òní tí a ti yàn. Nítorí pé Ọlọ́run ìpamọ́ ó pa àwọn ọmọdé bí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. A yàn ológo nítorí pé gbogbo ẹ ó jẹ́ Omega, ẹ ó ṣáájú, ẹ ó kẹ́yìn. Ìlú Igbotako yóò rọrùn, yóò tẹ̀síwájú. Ògo yóò jẹ́ fún ẹ̀yin Ọlọ́run. Ọlọ́run ó ṣe, Olúwa gba ọpẹ́ wa. Olúwa gba ọpẹ́ wa. Bẹ́ẹ̀ lórí gbogbo àwọn tó wá
a ó yìn ọ́ lógo nípa àlọ́ àti àbọ̀wọ́ wípé nípasẹ̀ ètò yìí Igbotako àlàáfíà ìrọ̀rùn yóò wọ ìlú yìí. À ń bẹ̀rẹ̀ ohun gbogbo ohun tó bá lòdì sí àlàáfíà Olúwa tẹ̀ wọ́n mọ́lẹ̀. Nítorí èyí ni ọ̀rọ̀ àlàáfíà gbogbo agbára tó bá lòdì sí àlàáfíà Olúwa tẹ̀ wọ́n mọ́lẹ̀. À ń fẹ́ kẹ́ bá wa ṣe ohun gbogbo nínú ìfẹ́ yín kí ayọ̀ kó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan kí ayọ̀ kó jẹ́ ti ìlú yìí. Ní òpó gbogbo lónìí a fẹ́ kí gbogbo ògo padà sọ́dọ̀ yín Ọlọ́run lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ní forúkọ yín. Lábẹ́ ètò ẹnikẹ́ni ò ní kábàámọ̀ ẹnikẹ́ni ò ní fara. Orúkọ mi ni ọmọọba Honourable Mike Adeniyi Ọmọgbẹ̀hìn mẹ́sọ́jú dédé ìkálẹ̀ nílé asòfin ní Àbújá. Mo kí dédé ọmọ Igbotako fún àjọyọ̀ ọdún yìí. Ìsọdún tíjọ́ ní ìjà ti pé èyí ọdún yẹn nílé ṣe o. Ìsàtì ṣe ọdún ti ọdún yìí a sì mọ́dún. Pàtàkì òye mú wá sí ọdún yìí ni pé yaba lọ kọjá lọ ẹ̀rí wòlíì òun ẹ̀ má bọ̀ yín nígbà kọ̀ọ̀kan nínú ọdún àyàn ọjọ́ ìníyí pé jídédé ẹ̀jẹ̀ ká pé jídédé àwọn ọlọ́ kọjá ń bọ̀ ọ́lí dédé àwọn ọlọ́ lóyìnbó jà ń bọ̀ ọ́lí yàwá sí òyìn àwọn olóyìnbó pè ní taking stock yàwá wò kí bò olúwa ti tó kóhùn yóò kún ká ẹ̀ tó kí bá a tún fẹ́ tẹ̀síwájú sí ìdí ẹ̀yẹ mú sí takòdé rẹ̀. ẹ jẹ́ ká dá ọpẹ́ mẹ́wàá fún Ọlọ́run ọba wa alhamdulillah 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 rabbil alamin. ẹ jẹ́ ká gbé títóbi fún Ọlọ́run ọba wa. Allahu akbar. 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 Allahu akbar ya dhul jalal wal ikram. lẹ́yìn ẹ jẹ́ ká fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. Ọlọ́run gbogbo àkóso ọjọ́ ìní àdàpàdà sọ́dọ̀ rẹ̀. Àlàáfíà Ọlọ́run ọba dákun jẹ́ kó jọba nípa ìjókòó wa ilé ni. Amina. Gbogbo ń tá a fẹ́ mẹ́nu sọ níbẹ̀ gbogbo ń tá a fẹ́ sí níbẹ̀ Ọlọ́run dákun jẹ́ kó lọ pẹ̀lú àlàáfíà. Amina. Àṣeyọrí rere lórí iṣẹ́ náà lórí ètò náà Ọlọ́run dákun wá fún wa ṣe o. Amina. Gbogbo agbára èṣù lọ́jọ́ ìní Ọlọ́run bá wọn tì wọ́n mọ́lẹ̀. Amina. Gbogbo agbára òkùnkùn lọ́jọ́ ìní Olúwa bá wa tì wọ́n mọ́lẹ̀. Amina. Gbogbo àkóso Ọlọ́run ọba láti mú ètò náà wá sí ìyọrísí rere Ọlọ́run dákun ṣe wá fún wa ṣe o. Amina. Bàbá wa bá jọ wà ẹ̀mí gígùn bàbá wa kábíyèsí bá jọ wà ẹ̀mí gígùn àlàáfíà àsìkí rọrùn ọlọ́ba ní tàrí sí. Amina. Bàbá wa jagun mólú látòrí tó fi kárí gbogbo àlejò lápapọ̀ ọlọ́ba ní ṣàánú wa o. Amina. Gbogbo ẹ̀yin tẹ́ ìrìn àjò látọ̀nà tó jìn ọlọ́ba yín dá yín padà láyọ̀ àtàláfíà. Amina. Gbogbo tó tún wà lójú ọ̀nà tí wọ́n ń bọ̀ ọlọ́ba ní mú adé láyọ̀ àtàláfíà. Amina. La hawla wala quwwata illa billah àríwílẹ̀ sí bá. Ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Mo mú àsìkò yìí mo mú kí kábíyèsí bàbá ọba wa Rẹ́bùjà pé dáadáa ẹ̀ níbàjẹ́ o ìṣèdè tí kò àjọ jésù àdúrà wa lọ́dọọdún àdúrà yà ká má wa o ó ti tún ṣe tọdún yìí bẹ́yìn tí ọdún yìí wá àtúwà gbà nírun kábíyèsí o àdúpẹ́ mo fẹ́ mú àkókò yìí mo fẹ́ mú bẹ̀ ìjọba pàápàá ìjọba Ondo State pé ibo mo ti bá wàhálà ọ̀fọ̀ onáwà yìí tó mo ti gbìyànjú mo ti kó à ń lọ́balọ́ba làbá mínísítà mo ti gbé ẹjọ́ BEDC lọ sí National Electrification Regulatory Commission yéé ṣe the highest body anti-direct BEDC in a letter nínú ìwé yẹn mú sọ ọ́ mi pé jà ń wá ibẹ̀ yìí mo mú àkókò yìí mú bẹ̀ gómìnà pé kò jíjọ́ yìí bá wa dáhìí ọ̀fọ̀ náà yìí BEDC jà jẹ́ ńgá ní 700 and something million naira ìgbó yìí mo jókòó pẹ̀lú ńgá as a reconciliation títí owó yẹn ó bọ́ yìí 171 agbára mi nìkan sọ èlé dá gbé jíjọba Ondo State jíjọ jíbá wa dáhìí ìmì bá ti ṣe tèmi náà ọjà ńlá ẹ̀ka bá wa ṣe tiwa níbí dédé àwọn lọ́balọ́ba kẹjá ń jọ àdẹ̀bẹ̀ ìjọba Ondo State pé jíjọ jíbá wa dáhìí àdúpẹ́ àṣẹ ìsàmọ́dún ọ̀ à ń ṣe o. Igbotako ní ìlú mi níbi tàgbẹ́bí mi sí. N ò kọ́ kékeré, n ò fẹ́ràn rẹ̀, n ò bọ̀wọ̀ fọ́rọ̀
apàtẹ́wọ́ àmàgbọ́ta kọ̀kẹ́ ha. Program. Mo kí dédé àlejò yóò wá o. Jàá máa bá wa ṣe Utako ní ọdún yìí o. Mo kí Erelu Oòduà wọ́n wà láàrin wa. Mo kí alága Utako 2017 wọ́n wà láàrin wa. Mo kí General Olúyẹmí Bájòwà. Ọjà kò légún ọ̀fọ̀dé àyíká. Ajagunmólú of Ìkálẹ̀ land. Mo kí ìyàwó wọn o. Mo kí ẹmẹ́jàrún. Ẹ pẹ́ fún wa o. Wọ́n sọ fún mi wọ́n ní kí n kọ speech. Fún ọ̀rọ̀ ìwúrí kí n bá àwọn èèyàn mi sọ̀rọ̀. Mo ní mi ní ọ̀rọ̀ ìwúrí ju pé kí n gbàdúrà fún gbogbo wọn. Àdúrà mi nìyí o kí gbogbo yín kẹ́ gbọ́. A ti ṣe ọdún yìí Ọlọ́run jẹ́ ká sọ̀pọ̀ ọdún láyé. Ọdún tí a ní lè ṣe kò ní wáyé o. Ìlú Igbotako á jẹ́ ìlú olókìkí tí ayé ti forúkọ ẹ̀ pè. Mo wá fẹ́ ké sí ilé àti oko gbogbo wa tá a wà ń bè. Èèyàn bí èèyàn tó bá jẹ́ eléyìí ní ìgbésí ọjọ́ ayé yín tí ò ní fẹ́gẹ́ ẹ̀ga lọ́nà bá wa rẹ̀ wọ́n sílẹ̀. Gbogbo ẹni tó bá ti fẹ́ gbé wa ga Ọlọ́run kó bá wa gbé wọn ga. Tá bá ti ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọn sí láàrin wọn rí ṣùgbọ́n mẹ́rẹ̀kù ni Ọlọ́run gbé wá ó wá bá wa jókòó ní orúkọ Jésù. Ní ọdún 2018 ìgbà wa dáa ju bá ṣe wà. Àní rórú kú ọ̀dọ́ gbéga la máa rí lọ síwájú la máa rí kò tó ó ṣẹ́kù díẹ̀ ìjẹ́ tó jẹ́ ìpẹ́rẹ́ orúkọ Jésù Olúwa wa. Orúkọ mi ni Ààrẹ Dr. Ṣẹ́gun Ayọ̀délé, the Ààrẹ Atáyéṣe of Oṣòro Kingdom and a bona fide son of Igbotako. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè pé ó ń wá ń rí ọjọ́ lórí ọjọ́. Utako Day ó jẹ́ ọjọ́ kan pàtàkì tí a yà sọ́tọ̀ fún gbogbo ọmọ Igbotako láti ṣe àjọyọ̀ ìlú àti láti gbé ọba wa lárugẹ. A ti ń ṣe Utako Day báyìí ó ti lé ní ọdún 10. A dẹ̀ rí i pé lọ́dọọdún àwọn ọmọ wa ń bọ̀ wálé láti gbogbo orílẹ̀-èdè àgbáyé, láti ìlú òkun ní o, láti America, láti England, láti Spain, you know, ní Nàìjíríà náà, láti Abuja, láti Èkó, láti gbogbo àwọn ọmọ wa ń wálé. Ẹ̀yin náà rí bí gbogbo bí ìlú ṣe kún. So ọjọ́ yìí jẹ́ ọjọ́ tá a yà sọ́tọ̀ tí gbogbo àwọn ọmọ wa ń wálé láti lè gbé ìlú wa lárugẹ. A dẹ̀ ń ṣe ìkójọ láti ṣe ìdàgbàsókè fún ìlú wa. Ọdọọdún ni à ń ṣe and Ọlọ́run dẹ̀ gbà fún wa. À ń rí ìgbéga. Gbogbo àwọn ọmọ wa ń rí ìgbéga níbi iṣẹ́ wọn, a dẹ̀ ń rí ìgbéga ní ìlú. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. I want to greet all the chairmen that have made this occasion possible today. The 2017 Utako chairman, I greet you. I want to greet my father who is seated beside me here and all my other fathers. I want to greet all of you, sir. Thank you for coming together to making sure that Igbotako is developed. And I know that Igbotako is developing. I want to say that I am a daughter of this land and there's no one that can dispute that. I am a daughter.
There's no one that can dispute that. And I am very, very proud to always associate with Igbotako. Before I say anything further, I remember. Hello. Okay, sir. My name is Osman Farouk Otai, Sarkin Hausa Community Ushoroland. So I'm very happy to see the thing what happened today. I was just Utako date. So we Hausa community will not get any problem for Igbotako here, which was just there over here. So I thank God Almighty Allah will reach the time where I see the time what happened today. So I'm very happy to see celebration to Kabeshi Baba. So thank you, Almighty God. It's okay. Mr. Robert Sunday. I'm from Akwa Ibom State. We are here for long in the Igbotako community. We appreciate the manner that we have received since we are coming to this place. I believe our cooperation with the community are so okay. And in Utako Day today, as we are coming, it is the love that we have together make us to present ourselves here. And we understand that they love us and there is peace and unity among us. And more so, we still pray that the more days of this Utako Day shall bring goodness in our midst, in the midst of non-indigenous, in the midst of everybody, that shall bring peace unto us. And more so, whatever, anything that will come to better in this place, it should not be any discrimination, that they should bring us together as we come today. Pastor Samuel Wachuku, the chairman of Igbo Community Welfare Association. Through the Igbo Association, I belong in this community. This was spent nearly 19 years in this association. So, and Igbotako, they are peace-loving people. They are accommodative. And for the Utako, we have been cooperating with them. Even when you go to anything they are doing, Igbo people involved. We have been in this town for long, especially in this Igbotako. I've been in this Igbotako it's over 30 years. And we have been using many chairmans of Urobo, that is a UP Urobo Progressive Union. That is cordial relationship between Urobo and Ikale. We have good relationship between ourselves. We are 100% ready to cooperate with them and make sure there is progress in this town. We will work towards the development of this Igbotako. That is all what I know about Igbotako. Everybody is celebrating finally and finally, because I will not want to take the time. Finally and finally, I know that she knew that I cannot come to this place without supporting this town. And I said it is my town. You can be rest assured that whatever that is in our capacity to use to support this day, Utako Day, get you as soon as possible. The Lord will bless you all. Once again, let me assure you, the Lord will bless all of us in Jesus' name. Utako, Illuminama. Utako, Illuminama. Illuti Otero, Illuti Oluwabukunmi. À ń ṣe lónìí à ń ṣe ọjọ́ ìbí Utako Day. Ó jẹ́ ọjọ́ tí a ti yà sọ́tọ̀ ní ìlú Igbotako
pé a máa fi ṣe ọjọ́ ìbí kábíyèsí wa the Rebuja of Oshoro Kingdom. ọmọ tó mọ̀ ìyá rẹ̀ lójú o ó sì yóò tọmọ náà pa. ọmọ tí kò bá mọ ibi tó ti wá tí ò mọ ibi tá a ti bí tó tọ́ ìlú rẹ̀ nù ẹ̀yin náà ti mọ̀ kò ní ìdíkì tún máa san tó lè ṣẹlẹ̀. ẹ̀tọ́ wọn ni láti farapọ̀ mọ́ ìlú wọn. ibi abínibí nílùú ènìyàn. Ọlọ́run ò ṣe mistake kó tó gbé mi sí Igbotako. ìṣe tọ́lọ̀ fún ní kọ́ bí mi sí ìlú òyìnbó. kọ́yà Jámánì ní kọ́ bí mi sí bọ́dẹ̀ jẹ́ Amẹ́ríkà ni. ṣùgbọ́n wo Ọlọ́run ó mọ̀ pé ibi tí òun fẹ́ kọ́ bí mi sí ní ìlú Igbotako kì í ṣe pé ní Òkìtìpupa nìkan bí kò ṣe Igbotako. àmì sí àwọn ọmọ ìlú tí wọ́n bá ní àǹfààní láti gbọ́ ohùn mi lọ́jọ́ tí ò ní wípé Ọlọ́run ọba tí gbogbo àwa tá à ń ké pè tí ọba tí ń gbọ́ àdúrà pẹ̀lú àṣẹ tàṣẹ kó fi àṣẹ sínú ayé wọn kó rọ̀ wọ́n lọ́kàn kó fi gbogbo ọkàn wọn tó di òkúta kọ́lọ́run kó bá wa fọ́ kó fi ìrẹ̀lẹ̀ ọkàn sí wọn lọ́kàn kí wọ́n lè mọ̀ pé ó tọ́ fún wọn láti máa wá sí ibi àbínibí ẹni. I want to seize the opportunity to thank you, Dr. I met your handwork and I want to reassure you that before the 1.5 years finish, I am going to bring it back. It is your project. God have only put me there to make sure that your project is restored. As I talk to you, can you see the buildings at the DPC level, very close to Obama there. We are going to, it is a training center that will bring people from Benin, that will bring people from Ekiti, and all 3 states. That is a project that has been cited here. Can you see we complete that? Having said that, I will be unfair for our people to live here without talking about the electricity issue. I have documented my effort, my limitation as a legislator, as a lawmaker. I do not have executive positions. I do not run a budget. All I can do is the power of advocacy, the power of motions and the powers of bill. I have put into play all these powers inherent in me. I will be taking the EDC to court in January because the people of Ikariland deserve slide. I have met with the Minister of Power, with some cases from here. I have taken these issues to the Nigerian Electricity Regulatory Commission, which is the highest body responsible for electricity in Nigeria. I have a letter, a copy is in this record, directing BEDC to restore our life. In the general reconciliation, they sent a bill of 780 million naira to me. I put up a team of accountants and professionals to reconcile the account. At the end of the day, the amount, the bill was reduced from 780 to 187 million naira. I told them that you have no right, in spite of this, to disconnect my people. And the government of Nigeria accepted that you cannot give us a bulk billing. These bills are owned by individual homes and houses. You are shedding your responsibilities, you are posting your responsibilities to us. It is never done. The regulatory body agree with me, but because of the powerful people in BEDC, they have refused to connect my people. Hence, I will be going to court in January. I want to thank the organizers of this event for giving me this opportunity to speak to my people. I thank you very much. But before I go, I want to talk to our mothers. Ayi wa mo ma be nga o ajo, tètè bo mi ba lọ pátápátá, ohun méjì be ayi wa ni. Amba wa na ya méjì mẹ́ta mẹ́rin. Ọmọ ayiwo bá ti bí, ọmọ ti ti ẹni o. Iyo bá ti hàn, òun sọ ma ba ẹni. Ọlọ́run ní jẹ́ àná máa búkú o. Iyo bá ti bàjẹ́, ọmọ ti yí ẹni. Mo bẹ̀ ayé wa àjọ abámitọ́jú àbò mi. Yẹrí àkàrà ni wọ́n bá. Góòdù àkàrà ni wọ́n bá. Egele àìgbà àbáyẹ ṣùgbọ́n àkàrà ni wọ́n bá. Sódà tó owó ìyẹn bá pa, ìyẹn bá tà, á lè múra àbúrò mi lọ́wọ́. I thank you and God Almighty will continue to bless you. Inú mi dùn láti sọ fún yín pé nǹkan tá à ń pè ní Utako Day, nǹkan tí gbogbo èèyàn ń ṣe káàkiri ni. Utako Day is like Kimogun Day. It's like any other day in other places. Ìdí ẹ̀ ni pé lọ́nà kínní, ó mú kí gbogbo àwọn ènìyàn kan péjọ, kan wá sí ìlú wọn, kan jọ sọ̀rọ̀, kan sì máa bi tí ìdàgbàsókè àti ìlú ń lọ. Nǹkan tó jẹ́ ìṣòro fún ẹnì kọ̀ọ̀kan wa, ká máa bá ṣe lè ràn wọ́n sí,
bàtà bá mọ̀ yẹn tán àjòkó àjọṣeré náà nǹkan tó yẹ ká ṣe ó yẹ ká lè sọ fún wa ẹni tó yẹyẹ aṣọ fún ibi kan ní ká gbà kí ìdàgbàsókè bá lè wà ibi tí ò yẹ wá sí àwa ènìyàn náà á tún ronú pé ibi náà lókun díẹ̀ káàtó sí so ìdàgbàsókè ìlú tó bá ti péjọ òun ni ká pé gbogbo àwọn ènìyàn kan wà lórí ìjókòó kájọ sọ̀rọ̀ kan sì máa ń pé gbogbo ọ̀nà tá a lè gbà tó lè mú ìdàgbàsókè wọ̀lú òun ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀. mo wá gbàdúrà fún gbogbo àwọn èèyàn láì jẹ́ pé àlàáfíà wà láì jẹ́ pé ìnúdínú wà láì jẹ́ pé ìfọkànbalẹ̀ wà ìwọ̀n èèyàn lè sọ fún ìlú ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ ọlọ́run á jẹ́ kí gbogbo ọmọ ìlú Igbotako ní ìlú Òṣòro àti ìdàgbàsókè Igbotako kan ní inú dídùn kan ní àlàáfíà kan ní ìfọkànbalẹ̀ sódà gbogbo ìgbà tá a bá ń pè wọ́n kán lè máa dá wa lọ́wọ́ kán máa dá wa lóhùn kán sì máa sowọ́pọ̀ pẹ̀lú aláàtí ní ìsowọ́pọ̀ pẹ̀lú ìdàgbàsókè ìlú yìí òun ni mò ń tọrọ fún lórúkọ Jésù. Retired General Olúyẹmí Bájọwà ọmọọba ìdílé Lóbòkun ní Òṣòro èmi dẹ̀ ní Jagunmọ́lú ọ̀fìkálẹ̀ land wọ́n dẹ̀dẹ̀ sùsẹ̀sẹ̀ fi mí jẹ́ oyè ọjà gbùlẹ́gún ti òde àyíká tó jẹ́ pé òun ni orísun gbogbo àwọn ọmọ Lúmùrè tó wà ní Òṣòro kingdom. Kábíyèsí mi.
ọmọ Igbotako ni mí, inú mi gbọ́dọ̀ dùn. Ọmọ Òṣòro ni inú mi gbọ́dọ̀ dùn. Nítorí pé wọ́n ní ọdọọdún là ń rí orógbó. Ọdọọdún náà ni a dẹ̀ ń rí obì lórí àtẹ. Nígbà tí Ọlọ́run sọ gbogbo wa tá a tún rí ọdún míì, ó yẹ kí í ṣe mi nìkan ṣe, ó yẹ kí inú mi dùn, kí inú gbogbo wa kó dẹ̀ dùn. Inú mi dùn, mo dẹ̀ gbàdúrà pé lọ́dọọdún ká tó máa ṣe ọ̀pọ̀ ọrú eléyìí láyé. I am proud of you. Well done. I am proud of, number one, General Lubajo. I am proud of, Jagumolu of the Ghana land. I am also proud of, Odagugu of Odiayika. When he says let us go, we will follow him. But then I am encouraged and inspired by what they are doing. God will continue to establish your cause. And I'm about to